báyìí náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bísí Olókè Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ mú ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú ọgbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bísí Olókè Show lè tó báyìí náà ni o. Iṣẹ́ òkú oníkẹ́ni yẹn tó ń kó máa ṣe tó máa kírun lásìkò ẹ̀ ó sì máa ṣe dáadáa fún ìyá àti bàbá ẹ̀ ayé àwọn méjì àyè máa padà sí àbúrò. Alikas èyí tá a máa mú dání tẹ́gbà lọ́wọ́ ní sọ́ọ̀dù lè sàn án ọlọ́run ni mo ṣe ní kìlọ̀ fún yín o. Alájà. Alájà. I'm fine. God bless you. Thank you for it. Ẹ̀kún bẹ́ẹ̀, àdìgbìtò ìwé kíra ní ara wa ni. Wọ́n bí àná Muhammad ní ìrìn ìjọba. Àwọn wà ní wọ́n lè yẹ́ ìwà lẹ́bi. Wọ́n ní ayò ábẹ̀lù. Àhàbà ṣe àánú ọlọ́run ni ọlọ́mọdé padà lẹ́yìn yẹn. Àdíyájú àwọn akẹ́mi Afọlábí. Ọlá ìyàtọ̀ ọlá ìyàtọ̀ ọ̀sán. Ẹwà ìsìlẹ̀ jẹ́ o. Ẹwà ìsìlẹ̀ jẹ́ o. Torí bí ẹ bá ní oyin ìdílé kàkó ní bí ẹ kú. Bẹ́ẹ̀ bá ní oyin ìdílé kàkó ní bí ẹ kú. Kẹ́mi Afọlábí ò ní kú látara àlàáfíà. Amínà. Ò ní kú látara yìí. Àmín. Ò ní kú látara àṣìkí. Àmín. Bàbá àgbẹ̀wò dìde. Bàbá àgbẹ̀wò dìde. Alẹ́kùnrin ṣèwádà máa kà àti sájà. Ọlọ́run abẹ́ ọba tó ní ìkẹ́ tó ní ìkẹ́ tó dà láàfíà tó ní gbogbo ọlọ́mọdé àbá ń pè fún ẹ. Ọlá àgbẹ̀bí lọ́dọ̀ ọlọ́run. Ọlá àgbẹ̀bí lọ́dọ̀ ọlọ́run. Àwọn àgbà ní ẹgbẹ́ wa máa wí fún. Bí a pèsè lọ àwọn ìwọ yìí. Àlàkùnrin wa àlàkà sọ́ọ́dí àkà. Ọ̀dàna àkà wíṣẹ́. Àmín. Alẹ́ ní àgbọ̀dọ̀ sá. Àdúgbò sì lórí ká ṣe. Àbáná àlàkà zikira. Àmín. Màá ń dáná àlè ó sì lè yóò sọ̀rọ̀. Àmín. Ìdáná àlè ó sì lè yóò sọ̀rọ̀. Àmín. Àìsàn àbẹ̀lẹ̀ máa ń sábì. Wàhálà àrọ̀bìkà àbáríkà. Bismillahir rahmanir rahim. Wal fatih. Wàhálà náà ṣàìrí bùrù dàbí ìdílé láì àbọ̀wárání. Wàsàbí ni àbẹ̀rọ̀bìkà ṣẹ̀dẹ̀bìnú. Ìdáhùn kàná káwá. Wàlá ọlọ́ọ̀lá kú wọ́tà. Ìdábìlá ìdájọ́. Àwọn ọmọ wa kà ìfún pé ayé òní ìmú rẹ̀. Ayé òní ìmú rẹ̀. Ayé òní ìmú rẹ̀. Muhammad gbogbo àjọmọ́ àbáwọn ṣe á ní ẹṣẹ́ á ní sókè lára. Ìtumọ̀ sí pé ẹ̀yọ̀dá àdúrà tá à ń ṣe fún alájọ Adékà ní pé ẹṣẹ́ á ní sí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe á ní ìtumọ̀ sí pé ẹ̀yọ̀dá káàdúrà náà ní bẹ́ẹ̀ nìyẹn. Ẹṣẹ́ á ní sókè ẹ̀yọ̀dá rárá. Àmín. Àmín. Àmín ya Allah. Nísìnyí àwọn ọmọ sọ́dọ̀ àwọn ṣe kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fi rán wọn sí gbogbo ìjókòó yìí. Wọ́n wọlé abó ti rán bàbá yín lánàá tó fi dèmí tí wọ́n jẹ kalẹ̀ Ọlọ́run mọ́sẹ̀ jẹ́ náà jẹ kalẹ̀. Bá mi ṣe ámì dára. Bá mi ṣe ámì dára. Gbogbo ọ̀rọ̀ Adékà tóbi tó dáadé fún wa láti wọ́n tún gba Al-Qur'ani lálejò lẹ́nu ọlọ́jọ́ máa dé kó máa lékún sínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdán Muhammad. Èdè tí wọ́n tún kù tó tún dùn wọ́n lẹ́nu wọlé àbájẹ́ tara wọn jáde wọlé àjókòó Al-Qur'ani yìí. Ọlọ́run jẹ́ kẹdùnú látara àwọn náà láìpẹ́ yìí. Ọlọ́run Muhammad wọlé ọlọ́run. Fahlan wa sahlan wa marhaban bikum. Bismillahir rahim. Ìbínú mi náà wà nínú pé ìyá àti bàbá ń bínú sí. Àwọn oníwákà nílẹ̀ Yorùbá wọ́n ní bàbá tó bí mi ṣàdúrà fún mi. Màmá tó bí mi ṣàdúrà fún mi. Ìpè ọmọ aráyé àdúrà ni. Ìpè ọmọ aráyé àdúrà ni. Ìpè ọmọ aráyé àdúrà
àdúrà ni. Ètò ọmọ aráyé àdúrà ni. Ṣé ètò ọmọ aráyé àdúrà ni. Nígbà wo mo ń wo àjíwá Adébáyọ̀ ọ̀gá Bello wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn wá pa ọkọ̀ ara mọ́tò fún wọn. Bàbá yìí wọ́n sunkún dùnú wọ́n wá sunkún ayọ̀. Ìwọ owó yé alẹ́ tó ti ya mọ́tò fún. Ṣèbí jà ló gbẹ̀yìn. Mọ́tò tó rà tó sọ fún ẹ ṣé ilé ẹgbẹ́ ẹ rà fáwọn ẹgbẹ́ ní tiwọn. Wà á dẹ̀ ká fún yàyà dẹ̀ máa bojú jẹ́ lójú. Ọlọ́run ní kí wọ́n bá da orúkọ sí lọ́wọ́ ẹ má ṣe ṣí ọ ẹ má disrespect wọn. Wà kó láhùn má ọ̀hún ẹ̀. Ọlọ́run láti yà á yín àti bàbá yín ọ̀rọ̀ alápọ̀lẹ́ nìkan máa bá wọn sọ. Wà kó fún lẹ́hùn má. Ọlọ́run ní ẹ̀yà apá yín lẹ̀ fún wọn wà kó lé wọn bèrè àwọn ọmọ. Wọ́n bá ti wá kú.